Listen to your zodiac signs daily predictions for today, Saturday, March 29, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Saturday, March 29 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọyàn Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòníjọ́jọ́ tó dára púpọ̀ fún yín o láti fi relax látàrí pé látijọ́ mẹ́ta lẹ ti ń tẹpá mọ́ṣẹ́, nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín lọ́jọ́ tòní. Kẹ́ gbìyànjú láti rí dájú pé àwọn pílánì tẹ́ ti ní, àwọn nǹkan tẹ́ ti ń fẹ́ gbé ṣe láti yanjú látijọ́ mẹ́ta kí ẹ bẹ̀rẹ̀ sí gbé ṣe lénìí. Ó ṣeé ṣe kí ire owó kó padà búrẹ́kẹ́ kí ilẹ̀ tó ṣú. Bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ yín lè hùwà bákan bákan kí wọ́n hùwà rúdù sí yín tí ẹ sì lè fẹ́ jẹ́ kí ọkàn yín pòrúurú díẹ̀, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ wà determine, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ pọ́n tèrè tàgbàlé, kí ẹ sì ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lénìí múdù yín máa dára púpọ̀. Ó dára kí ẹ jáde lọ kí ẹ báwọn èèyàn ṣe lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ wà bọ́ọ̀dù tàbí kí inú fẹ́ máa bí yín bákan látàrí àwọn nǹkan tí ó ti wáyé láti bí ijọ́ mẹ́ta sẹ́yìn, bóyá bí iṣẹ́ tó gbumi rẹpẹtẹ, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ìgbésí ayé yín. Tí ẹ bá ṣe bẹ́ẹ̀, ẹ padà rí pé gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín kó má bàa bí tension nílé yín lénìí. Ẹ má ṣe wá tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ kó má bàa ṣàkóbá fún health yín díẹ̀ lénìí. Kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lénìí, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 12:30 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 lénìí, kí ẹ fi take a break kẹ́ lu àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ẹ kíyèsára, kẹ́ ṣọ́wó náà, kẹ́ má nọ́nà àpapọ̀, ẹ má bàa ṣàkóbá fún yín lọ́jọ́ iwájú. Lénìí sí rèé, kẹ́ kíyèsára, ẹ má ṣe show off ju bó ṣe yẹ lọ kó má bàa bí kí jìnnà sí ẹni láàrin èèyàn àti olólùfẹ́ yín tàbí ọ̀rẹ́ yín. Kẹrẹra yín lẹ̀, kí ẹ rí dájú pé ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ìbáṣepọ̀ tó ti ń dánmọ́rán dáadáa tẹ́lẹ̀ á túbọ̀ dánmọ́rán dáadáa sí lénìí. Kẹ́ rí dájú pé tí ẹ bá ṣe olólùfẹ́ yín, kí ẹ tètè ya tọrọ àforíjì lọ́wọ́ wọn kí ìbáṣepọ̀ yín tún lè gún régé lénìí. Tó bá ṣe pẹ́ ti kówó lórí nǹkan kan látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kẹ́ríire gbámú lórí ẹ̀ lénìí. Fáwọn míì tó ṣeé ṣe kí àìgbọ́ra ẹni yé kó wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, tí ẹ sì lè fẹ́ jẹ́ kí ó dàbí ìgbà pé ó tiẹ̀ ti sú mi ìṣe mọ́ o, bóyá kó ní kálukú máa lọ́rùn rẹ̀. Ṣùgbọ́n ẹ kíyèsára, ẹ má yára gbérù gbèsè bẹ́ẹ̀ àbí pinnu bẹ́ẹ̀ o. Ẹ má ṣe dá sọ́wọ́ tí wọn gbèyìn sí àbí tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 lénìí, ó ṣeé ṣe káìbalẹ̀ ọkàn fẹ́ wáyé. Kí ẹ gbáradì láti wòye sí àwọn ọ̀nà tuntun tí nǹkan tún lè fi gbà rọrùn lénìí. Kí ẹ má ṣe òyìnbó púpọ̀ jù nípa àwọn nǹkan tó wà lọ́rùn yín. Ó ti dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tí ẹ mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ yín, tẹ̀yin náà sì nífẹ̀ẹ́ dénú. Ẹ kíyèsára, kí ẹ ṣọ́wó ná kó má bàa bí nǹkan tí ó máa fẹ́ ti yín lọ́jọ́ iwájú.
lọ́jọ́ tòní sì rèé bá lè ṣàlàyé bó ṣe ń ṣe yín fún èèyàn kan tẹ nífẹ̀ẹ́ sí tẹ fi inú tán ó ṣeé ṣe kí ó jẹ́ kí àwọn nǹkan yẹn kó tún rọrùn lọ́rùn yín díẹ̀ ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó ló ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23 ó ṣeé ṣe kí ẹ máa múrí bọ́ nínú àwọn kankan tó ti ń ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta bí àwọn kan bíi frustration tàbí àwọn ìdíwọ́ kan léènìyàn kan yín máa tún balẹ̀ pẹ̀sẹ̀ ẹ máa feel relax gbogbo nǹkan tó dàbí ìdíwọ́ ìdènà gbogbo ẹ̀pà tó ṣeéṣe kó yanjú lọ́jọ́ tòní ẹ wá tún kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ìbínú o kí ẹ má bínú lórí nǹkan kékeré lọ́jọ́ tòní bákan náà sì rèé tí ó bá ṣe pé ẹ ní ìṣù pẹ̀lú èèyàn kan lè nìkẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ yanjú ẹ̀ ọ̀nà tí owó títún gbà wọlé tó jọ́nà tuntun ṣeéṣe kí ó sílẹ̀ lọ́jọ́ tòní látara connection kan tí ẹ bá ní bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ̀gbọ́n yín kan lọ́kùnrin tàbábro yín lọ́kùnrin kí wọ́n ṣe ìrànwọ́ fún yín lọ́jọ́ tòní ẹ wá ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lónìí látàrí pé tí ẹ bá ń ṣe yìí gbogbo rẹ̀ ìròyìn yẹn máa kúrò lọ́kàn yín ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì má finú tọ̀yàn rárá kí ẹ má gbára léèyàn rárá lénìí green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 ó ṣeéṣe kí ìgboyà má fi bẹ́ẹ̀ sí fún yín rẹpẹtẹ ó ṣeéṣe kí nǹkan rẹpẹtẹ wà lọ́rùn yín tẹ́ máa rò lọ́tùn lósì tàbí kí ọkàn yín máa pòrúurú látàrí nǹkan kan tí ẹ̀ ń wò pé ó nira fọ́ta yín láti mójútó látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ẹ fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan lọ́jọ́ tòní ṣùgbọ́n o tí ẹ bá rí pé nǹkan lọ bó ti yẹ kó lọ ẹ lè pátì kẹ́ olè sọ di ọ̀la lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ yára pinnu lórí ohunkóhun rárá o lónìí sí rèé tí ẹ bá ń gbé níbi tó jìnnà sí ilé tàbí tẹ́ wáṣẹ́ lọ sí ọ̀nà jíjìn ó ṣeé ṣe níbi tẹ́ lọ yẹn kí àwọn kan fẹ́ waste time yín kí wọ́n sì fẹ́ lu ọgbà àlùmọ̀kọ́rọ́ yín láti gbà lọ́wọ́ yín lọ́jọ́ tòní ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ aago 10 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 12 gẹ́gẹ́ ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 láti bíjọ́ mẹ́ta nìkan ti wà very stressful fún yín tí ẹ sì máa jẹ́ kí ẹ wà frustrated bákan lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí àwọn ọ̀nà rẹpẹtẹ tí á bí ìdùnnú àtayọ̀ fún yín bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ lo àkókò àti ìgbọ́wọ́ ọ̀rọ̀lẹ́ pẹ̀lú àwọn olólùfẹ́ yín ìyẹn máa bí ìdùnnú àtayọ̀ fún yín lọ́jọ́ tòní lénìí ó ṣeé ṣe kí misunderstanding wá fẹ́ wáyé láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín kan kẹ̀kẹ́ sára ènìyàn kan tún rèé tó ṣe pé bóyá ẹ jẹ lówó ó ṣeé ṣe kó fẹ́ sọ yín pé dandan kí ẹ sanwó wọn lọ́jọ́ tòní kẹsàn-án owó ọlọ́jọ́ tòní ẹ wá gbìyànjú láti rí dájú pé ẹ máa yáwó lọ́wọ́ èèyàn láti àbọ̀ ìdírò nǹkan báyìí ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ rẹra yín lẹ̀ ẹ sì lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí kò sí wàhálà aago 9 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ó ṣeéṣe kí múdù yín má fi bẹ́ẹ̀ dára púpọ̀ lọ́jọ́ tòní ó dà ó ṣeéṣe kí ẹ dédé fẹ́ máa kanra látàrí nǹkan kékeré lọ́jọ́ tòní ẹ wá kíyèsára ẹ má wulẹ̀ bùwà tí ó tọ́ lọ́jọ́ tòní rárá ẹ create time láti fèrè láti dáadáa lẹ́ni dára ó wá ṣeéṣe kí iye owó kí ó tún wáyé fún yín lọ́jọ́ tòní tí yẹn sì máa ràn yín lọ́wọ́ láti yanjú àwọn nǹkan tí ẹ fẹ́ san ní gbèsè lọ́jọ́ tòní ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ríre gbámú ẹ rí dájú pé free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá tí ènìyàn bá sì ṣẹ̀yìn ẹ má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ìṣáájú kẹ́ tó forí jì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìpele eruku Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kó dàbí ìgbà pẹ́fẹ́ máa ṣèmẹ́lẹ́ lẹ́nì tàbí kí ẹ fẹ́ wà létí ìbákan lẹ́nì sí rí ẹ lè má fi bẹ́ẹ̀ sí ní mòdù láti ṣiṣẹ́ rẹpẹtẹ àbí ṣe nǹkan kan tó ṣe kókó ṣùgbọ́n o lẹ́nì ó ṣeé ṣe kí ẹ rí sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn pàtàkì kan tí yẹn sì máa tún boost confidence yín
lẹ́ni kẹ́kẹ́ sára ẹ má ṣe waste àkókò lórí kankan tí ò wúlò ẹ wulẹ̀ jáde lọ láti lọ wá ọrẹ ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ ṣe nǹkan yín létòlétò lẹ́ni kẹ́ sì wà determine pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò àwọn afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ara yín máa yá gágá lọ́jọ́ tòní. gbogbo plan tẹ́ bá ti fẹ́ ṣe látijọ́ mẹ́ta bóyá fẹ́ bẹ̀rẹ̀ business tuntun àbí fẹ́ bẹ̀rẹ̀ project tuntun èní ìdára láti fi pilẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí àsìkò yìí dára púpọ̀ ábíire fún yín ní ọjọ́ iwájú tí ẹ bá gbé àwọn ìgbésẹ̀ èyíkéyìí lọ́jọ́ tòní. ó ṣeé ṣe kí ìlera ara yín kó nídìí attention yín dáadáa lọ́jọ́ tòní kẹ́rí dájú pé ẹ mójútó ìlera ara yín dáadáa lénìí. bákan náà sì rèé kí ẹ má ṣe wulẹ̀ ní ẹ̀ǹdílé tó bá ṣe gbẹ ní kankan tẹ́ fẹ́ sọ fún olólùfẹ́ yín lọ́jọ́ tòní ó dára kí ẹ sọ fún wọn báyìí tó ó ṣeé ṣe kó pẹ́ jù ní ọ̀la lénìí sí rèé ó ṣeé ṣe kí àwọn argument kan èyí tí ẹ ò rò kàn tẹ́lẹ̀ tàbí èyí tí ò necessary kó wáyé láàrin ẹ̀yin àtèèyàn tí ẹ sì lè fẹ́ ṣàkóbá fún mọ́dún yín tàbí kó tún waste time tó yẹ kẹ́ fi ṣàwọn nǹkan míì kẹwàá kí sára kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ ìjà pátápátá ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì jẹ́ kára yín yá gágá lénìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò àwọn omi tí kì í ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí ẹ recover kó lọ́wọ́ àwọn sickness kankan tó ti ń wáyé látijọ́ mẹ́ta lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe lọ́jọ́ tòní káwọn tó jẹ́ àwọn tó rọ̀gbà yé ká kó jẹ́ yàlẹ́nu fún wọn bẹ́ẹ̀ ṣe máa àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe dáadáa sáwọn èèyàn lénìí. bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ rí ipò padà kọ́nú gbèsè ayé yín lọ́jọ́ tòní tí yóò sì máa jẹ́ ètò máa bí ire lénìí kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí. orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo olùfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè ire o.